Akọ́dá ayé ìbà, aṣẹ̀dá ayé ìbà, ìbà àwọn tó lọ́rọ̀, ìbà gbogbo àwọn afọ̀rọ̀kọ́mọlédè, ìbà gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, nílẹ̀ kóòtù òjíire, àwọn tí wọ́n ń fọ̀rọ̀ tó nǹkan ṣe yàtọ̀ fáwọn tí wọ́n ń lùlù bọ́ bá lè fọ́ kó fọ́, bọ́ bá lè bàjẹ́ kó bàjẹ́, tó bá lè dàrú kó dàrú. Elédùmarè má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́, má jẹ́ ń sì wí, má jẹ́ ń sì sọ níwájú àwọn ajuni lọ. Ọ̀rọ̀ mi èní ó lápẹẹrẹ tó pọ̀, ṣùgbọ́n kò bá dùn mọ́ mi tó ṣe pé àwọn tó ń wò mí kó jẹ́ ọlọ́gbọ́n èèyàn, olóye èèyàn, àwọn tí wọ́n ní làákàyè jù mí lọ, tí wọ́n mọ̀rọ̀ gbọ́, torí mọ̀ọ́gún mọ̀ tẹ̀, kò sí bọ́mọdé ó ṣe gún yẹn ewùrà tí ò ní lẹ́mọ, máa sùn máa wì, kò sí bọ́mọdé ó de ewì èkúté tétí rẹ̀ ò ní jóná. Wọ́n ní kò sí bí èèyàn ṣe lè gẹ̀fẹ̀là títí tí ó yẹ èèyàn tó, ó lè mọ́ yẹ èèyàn lójú ẹlẹ́gàn, torí pé bá a bá fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún, tá a fẹ̀yìn sọ́wọ́ òsì, tá a bá fẹ̀yìn ẹ̀yìn rìn délùú Ìṣẹ́yìn, ẹni tí òkùnkùn ní yín ni bí Elédùmarè fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ò ní yíyan. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mi lónìí o, ó ṣeé ṣe kó tọ́ bó bá aládé, ó ṣeé ṣe kó ta bá jòyè, ó ṣeé ṣe kó ta bá ìwọ abẹnugan lórí social media, pàápàá jùlọ aáwọ̀ tí ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin bàbá wa kábíyèsí ikú bàbá yèyé àti ọlọ́lá jùlọ ẹnjìnìà Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí social media. Ìgbà tí mo rí fídíò kan tí ẹ̀gbọ́n mi ṣe Almaroof apology video, mo rí pé wọ́n send apology message sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí social media, pàápàá jùlọ bàbá wa kábíyèsí Ọ̀ọ̀nirìṣà. Àwọn kan wá ń blame wọn pé láago mélòó nígbà tó bà nǹkan jẹ́ tán. Ìtò gbé mi wá gangan rèé. Àkọ́kọ́ ṣe rí ìsọ̀rọ̀ gbèsì, ìsúnkún sí nìgbètè gangan. Tí kálukú bá ń wá sórí, tí wàhálà bá ṣẹlẹ̀, tí kálukú bá ń wá sórí social media tán wá ń sọ̀rọ̀, àníyàn wo ni kálukú fi ń wá tó fi wá ń sọ tó sọ. Mo máa ń sọ nǹkan kan síwájú fídíò mi, àwọn nǹkan mẹ́rin kan ń bẹ tó ṣe pé ó máa ń fà tí mo fi máa ń sọ̀rọ̀ sórí social media láti bí 7 years ago tí mo ti ń sọ̀rọ̀. Àkọ́kọ́, gbogbo nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá mi kì í fẹ́ kẹ́gbin ó taba. Ẹ̀ẹ̀kejì ni ìlú tá a ti bí mi, Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀ẹ̀kẹta lẹ̀sìn tí mo gbé dání. Ẹlẹ́ẹ̀kẹrin ni iṣẹ́ táyé mọ̀ mí mọ̀, iṣẹ́ ìtàgé. Mi kì í fẹ́ kí nǹkan àdọ̀tí kankan ó yí. Ẹ jẹ́ kí n wá clear kankan fún wa lénìí yìí. Tí mo bá ń jáde, tí mo bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ tàbí nípa ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àpèrè ààfin ikú bàbá yèyé, ẹ rí i pé mo máa ń sọ kankan pé tọ́ba bá ṣe déédéé tọ́ba ni mo ṣe, tọ́ba ò bá ṣe déédéé wàláhì mi ní í ṣe tọ́ba. That is me, because mi lè rẹ́rù ẹlẹ́rù kí n fa tẹ̀mí lọ́wọ́, ṣùgbọ́n ìlú mi ni mò ń defend, àpèrè Aláàfin ni mò ń defend, torí pé àlùmọ́ọ́nì tọ́yọ́ ní nìyẹn, òun náà ni àpèrè Aláàfin tí Ọ̀yọ́ ò sì ní fẹ́, tó bá jẹ́ ojúlówó ọmọ Ọ̀yọ́ tí ò ní fẹ́ kí àbùkù kankan ó kan ibẹ̀. So tí mo bá ń sọ̀rọ̀ tàbí tí mo bá ń defend ọ̀rọ̀ kan nípa Ọ̀yọ́, ẹ má sì gbé síra wọn o. Kì í ṣe pé mò ń defend bàbá wa ọba Abdulhakeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù wa, ṣùgbọ́n tá a bá ń bẹ́tù ó di dandan kó rí ó ra wó o. Kì í ṣe pé mò ń sọ̀rọ̀ lórí pé kábíyèsí ṣe nǹkan kan tó wrong tàbí kò wrong, ṣùgbọ́n kì í ṣe wípé jíjáde mi tàbí sísọ̀rọ̀ mi, mo dẹ̀ máa ń clear ẹ̀ ni mo fi di ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ nílùú Ọ̀yọ́. Torí pé àwọn kan wà, wọ́n jókòó sí kọ́nà, wọ́n fẹ́ hail wípé tó bá ti lè jáde, tó lè post, tó lè sọ pé bákan ló sì máa rí fún Ọọ̀ni, bákan ló sì máa rí fún Olúbàdàn, bákan ló sì máa rí fún Ṣọ̀ún. Ìwọ lójúlówó ọmọ Ọ̀yọ́ lójú wọn, ìwọ lójúlówó ọmọ Yorùbá lójú wọn, ìwọ ló kì í sọ máa lè. Kálukú ló ní ọjọ́ iwájú tó gbé dání,
kálukú ló ní ọmọ, ló níyàwó, kálukú ló dẹ̀ nígbésí ayé ẹ̀ àtorúkọ ẹbí ẹ̀ tó ń lò. Kì í ṣe pé bí káfi fi àbùkù kan ọba ìlú kan ló máa fi yọ ẹ̀gbin tí bá ń kan ìlú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí ń jáde tí wọ́n ń sọ̀rọ̀, tí wọ́n ń sọ̀rọ̀ àbùkù sọ́yọ́ tàbí tí wọ́n ń sọ̀rọ̀ àbùkù sí ìtẹ́ Aláàfin. Ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣe wípé wọ́n kórìíra Ọ̀yọ́, ṣùgbọ́n torí pé wọ́n ń fìfẹ́ hàn sí àwọn t'Aláàfin bá ní kàńtà. Àwa ń rí gbogbo wọn bíi ọ̀tá Ọ̀yọ́. Àwa fẹ́ mójútó lọ síwájú Ọ̀yọ́ mọ́ torí pé ọ̀rọ̀ ọ̀tá ńlá mójútó. Eléyìí ni mo fẹ́ pe gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lákíyèsí sí. Ni mo sì fẹ́ pe bàbá wa Kábíyèsí Ikú Bàbá Yèyé ni mo fẹ́ pè wọ́n ṣàkíyèsí sí. Àkọ́kọ́, ẹ jẹ́ ká kọ́kọ́ jọ tú màsílẹ̀tì nǹkan mẹ́fà fún yín lénìí. Nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yẹn ni mo wá fẹ́ yànnàná. Àkọ́kọ́, Your Excellency Governor Abiodun Seyi Makinde, àwọn ni wọ́n appoint bàbá wa Akeem Ọwọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́dù gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, which is tó ṣe pé ìtọ̀ṣẹ̀ lólòdì Ọ̀yọ́ ó ní bí Ọ̀yọ́ ṣe máa ń gbé ipò ọba ní ṣísẹ̀ntẹ̀lé. Tí wọn ò bá tiẹ̀ jọba kankan lójú irú wa rí, a bá ìtàn a sì bá àrọ́bá wípé lọ́yọ̀ọ́ Ọ̀yọ́mèsì ló máa ń yan ọba kí wọ́n tó mú orúkọ lọ fún gómìnà, kí gómìnà tó fún ọba bẹ́ẹ̀ lọ́pàá àṣẹ. Kí ló wá dé? Kí ló fà á? Ibi tẹ́ ẹ ti mọ̀ pé politics and game ló wà ńbẹ̀ yẹn. Ṣùgbọ́n mo sọ́rí láti sọ, Kábíyèsí bàbá wa Ikú Bàbá Yèyé, wọn mọ̀ pé game ni, wọn dẹ̀ mọ̀ pé politics wà ńbẹ̀. Eyín wọn dẹ̀ kì í ṣẹjọ́ Ọ̀yọ́ torí pé mọ́sínì ò ṣe slow, ìyẹn ò ń ṣẹjọ́ organizer. Because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti ń gbẹ̀gbẹ́ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n gbé wá fún wa, tí wọ́n fún wa ń tá a nífẹ̀ẹ́ sí ni torí pé nǹkan tá a ti ń retí ni. Má gbàgbé o, èèyàn lè máa tọrọ nǹkan tó wù kí n tọ́dọ̀ ọbọ̀ ọbẹ̀, n tó dáhùn lè mọ́ dàbí n tó wù yàn. Ẹ̀yin onílàákàyè, ẹ̀yin ọlọ́pọlọ pípé ẹ tẹ̀lé mi, gbọ́ mi dáadáa. O lè máa tọrọ nǹkan tó wù ọ́ kí n tọ́dọ̀ ọbọ̀ ọbẹ̀, n tó dáhùn lè mọ́ dàbí n tó wù ẹ̀. Èlùbọ́ ni láfún o, èlùbọ́ ni ìkókóró, ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé bí gbogbo ayé ló sì mọ̀, gbogbo Yorùbá ló mọ̀ pé ìkókóró ọ̀wọ́n jù láfún lọ, kódà èlùbọ́ òkókóró ọ̀dà jù láfún lọ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé èlùbọ́ òkókóró lẹ̀, tẹ́ ẹ bá gbé láfún lẹ̀, tẹ́ ẹ bá ní kábẹ́kúta ó gbé kan, láfún ni ó gbé o. Tẹ́ ẹ bá ní kí Ìbàdàn ó gbé kan, láfún ni ó gbé, torí pé tí ìdúnni ní pọ̀ lọ́rọ̀ ẹni, ológun ẹrú kú, aṣọ rẹ̀ jẹ́ kan ṣoṣo. Now, àwa ń tọrọ tó wù wá, ìtòdá wa bọ́ ọbẹ̀, ìtọ́dá rí àlè ti dànù, àmọ́ kò dàbí n tó wù wá torí pé n tó wù wá ni kó jẹ́ wípé Ọ̀yọ́mèsì ni ó forí korí tí wọ́n ó fa ọmọ oyè tó tọ́ tó yẹ tí wọ́n ó fà jáde, tí wọ́n ó sì fowó sọwọ́ sí ọlọ́lá jùlọ. Wọ́n wá ṣe gbogbo ètò bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí irú ọba bẹ́ẹ̀ tó dórí ipò. Ṣùgbọ́n tó wù wá là ń tọrọ, ntọ́dá lọ́bọ̀ ọbẹ̀, ntọ́dá wà dàbí tó wù wá torí pé kò rìn bó ṣe yẹ kó rìn. Ní tí mo fẹ́ fàyọ rèé, kí ló fà á tó wá di pé ọlọ́lá jùlọ ẹnjìnìà Abíọ́dún Ṣèyí Mákindé àti bàbá wa Kábíyèsí Ikú Bàbá Yèyé, kí ló dé èpo ẹ̀pá fi dohun àjírí? Àlàyé yẹn mo fẹ́ ṣe fún yín, ẹ ṣe yẹn lé ní. Ẹlẹ́lẹ̀kejì mbẹ̀, kí ló fà á wàhálà tàbí jókòó táwọn èèyàn ń wò láàrin bàbá wa Kábíyèsí Ikú Bàbá Yèyé àti bàbá wa Onírìṣà? A wá rí pàtó ohun tó fà á tó lè fa èdè àìyedè láàrin bàbá wa Olúbàdàn Ọba Ládọjà àti bàbá wa Aláàfin. Tí kéèsì bá wá rí báyìí, ṣé ká sọ pé gómìnà ń gbìjà gbogbo àwọn tí mo sọ yìí ni, àbí gómìnà ń ṣèfẹ́nu, àbí nǹkan kan tiẹ̀ wà láàrin gómìnà
àti bàbá wa kábíyèsí ikú bàbá yèyé, àwọn nǹkan yẹn ni mo fẹ́ yànnàná fún wa. Ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí social media wọ́n ń jà torí pé wọ́n rí nírí wípé nígbà tí bàbá wa ń ṣèwúyè ní April 4 2025 àbí April 5 sorry 2025, wọ́n rí pé bàbá wa kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà wá bẹ̀. Ìrètí ọ̀pọ̀lọpọ̀ ni wípé ó yẹ kí ìgbà tí bàbá wa Aláàfin kí gbogbo àwọn lọ́balọ́ba káàkiri, ó yẹ kí wọ́n lọ rí kí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà. Pọ́ìntì táwọn kan mú dání nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀ ni Yorùbá ní amúkun ẹrù ẹwọ́, ó lókèlè ń wò ẹ̀ wò sàlẹ̀. Àwọn nǹkan kan gọ sábẹ́ ọ̀rọ̀ yẹn tó pọ̀, ṣùgbọ́n torí pé kábíyèsí ikú bàbá yèyé, bàbá ò mọ game. I'm sorry to say that. Bàbá ò mọ game, bàbá ò dẹ̀ mọ politics. Aláàfin àná, bàbá wa Adéyẹmí ikú bàbá yèyé, game and politics ìní wọ́n ní tí wọ́n fi win ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílùú Ọ̀yọ́. Ṣùgbọ́n tá a bá ń lò lọ báyìí, táwa ọmọ Ọ̀yọ́ tá a bá pera wa lákìyèsí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó nù wá kó tó di wípé ọmọ ẹkùn ó tẹran kó pajẹ o. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ fi ọpọlọ àti sùúrù tá a fi gbọ́dọ̀ lò ó, pàápàá jùlọ ibi tí nǹkan dé yìí. Àwọn ẹ̀dá kan wà nínú ayé tó sì pé wọ́n ń fọ̀tá ṣọ̀rẹ́ ni wọ́n fi ń rọ́nà lọ. Wọ́n mọ̀ pé ọ̀tá àwọn ni. Ọ̀tá máa ń léèyàn débi ire. Kò ń ṣe gbogbo ọjà náà lọ́ọ́ bọ́jà ọ̀tá jà lójú ikú. Ìka èèyàn lọ gbọ́dọ̀ ṣọ́ra fún jù, torí pé ọ̀tá máa ń dọ̀rẹ́. Ọ̀tá lè padà dọ̀rẹ́, ọ̀tá lè lé ọ débi ire. Ọ̀tá tó máa ń ronú pé tá a bá ń jà bíi kákúkọ́, ọ̀tá tó máa ń rò wípé ẹ dákun, torí pé nínú ọmọ ìyá rẹ ọ̀tá rẹ lè wà ńbẹ̀. Kò dẹ̀ síbi tí kà náà ò ti lè jáde. Ṣùgbọ́n tó o bá play politics, bí wọ́n ṣe ń pẹ nìkan lọ́tà rẹ, ẹni tó ń pè lọ́tà rẹ òun náà mọ̀ pé wọ́n náà lọ́tà, táwa lọ́tà nú ẹ̀yin méjèèjì. Ṣùgbọ́n ẹni tó bá já láì dá nínú ẹ̀yin méjèèjì òun nìkan. Ayé kì í wá àdáká mọ́, ọ̀tá ni gbogbo ayé máa ń pe ìkà. Ayé ni gbogbo àtìkà, ọ̀tá náà ni gbogbo ayé máa ń pè wọ́n. So kò sí ní tó lè wà ńbẹ̀ tí bàbá wa kábíyèsí ikú bàbá yèyé tí wọ́n bá play politics bí wọ́n ṣe dé, ó ṣeé ṣe kọ́yọ̀ ó mọ̀ ní gbogbo crisis tí ń níyì. A mọ̀ pé àpèrè Aláàfin Ọ̀yọ́ ò kéré. Gbogbo ayé tó bẹnu àtẹ́ lu ìlú Ọ̀yọ́ lẹ́ni yìí, wọ́n mọ̀ pé ìlú Ọ̀yọ́ ò kéré, wọ́n sì mọ̀ tó máa àpèrè Aláàfin. Ṣùgbọ́n jọ́ aláyé ti dáyé, obìnrin ò ní sọ tí ò ní, yọ́ máa sọ pé òun ò ní gbá, òun ò láwo ni. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń wò bíi pé gómìnà ó fún Ọ̀yọ́, débi pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí, àwọn ará social media ti rí bí avenue láti máa tàbùkù Ọ̀yọ́, torí pé wọ́n ń wá yẹ̀yẹ́ Ọ̀yọ́, wọ́n ń wá ṣubú Aláàfin. Ṣé wàá ráwa tá ń jáde, especially èmi ò kó síbi tí mi ò lè defend Ọ̀yọ́ dé o. Tó bá ti jọ́rọ̀ Ọ̀yọ́ Aláàfin, kò síbi tí mo gbé sórí báyìí, mo gbèrú ni. Ọ̀rọ̀ àpèrè Aláàfin mo gbé sórí báyìí, mo sì gbèrú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé, tọ́ba bá ṣe déédéé tọ́ba mo ṣe o, tọ́ba ò bá ṣe déédéé mi ní í ṣe tọ́ba. That is me. Ìní mo fi máa ń sábà fi kún ọ̀rọ̀ mi pé gbogbo àbùkù tí ń kan Ọ̀yọ́, tó bá ṣe pé Aláàfin ń jà fún Ọ̀yọ́, wọ́n sì ń jà fúnlẹ̀ Yorùbá ni, wọ́n ṣẹ́gun ọ̀tá wọ́n rẹ̀ yín òdì. Ṣùgbọ́n tó bá ṣe pé mọ̀ tara ẹni nìkan ni, ó máa rí bákan. Ṣé ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n wá ń wò pé kí ló dé tó fi jẹ́ pé gómìnà tó yan ọba wọ́n wá dọ̀tá lẹ́nu, tí kálukú ò sì lè sọ pàtó pé ń tó fa ìjà rí. Àwọn kan rò wípé àbí ìṣètò alága lọ́balọ́ba ni, tí gbogbo wa sì mọ̀ pé kó tó di pé ìṣètò alága lọ́balọ́ba ṣẹlẹ̀, ìní gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ti wà láàrin wọn. Ọkẹ́ ni tí ó ṣojú abẹ níkò,
ọkẹni tí ó sọ bọ́rọ̀ ṣe rí. torí pé ipò tí bàbá gbé dání ni bàbá ń wò. ìmọ̀ràn tí wàá fún gbogbo àwa tá a jọjọ́ ọmọ Ọ̀yọ́ rèé, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti súnmọ́ bàbá wa kábíyèsí ikú bàbá yèyé. àwọn nǹkan kan nù wá lánàá nítorí ipò tá à ń dáàbò bò, nítorí àpèrè Aláàfin tá à ń dáàbò bò lọ́yọ̀ọ́. ó jẹ́ kí àwọn nǹkan kan nù ilé Ọ̀yọ́. ẹ̀ló, ayé ti lajú o, ojú ti là o. ẹ má jẹgbá, ẹ má jàwo, n ló mú wa pàdánù local government sọ̀rọ̀ local government. gbogbo àmọ̀ pé local government 5 ló yẹ kó wà lọ́yọ̀ọ́ lánàá. now torí pé àwa ń dáàbò bo àpèrè Aláàfin, ó wá jẹ́ káwọn ìyà kéékèèké kan kí stéètì ọmọ fi jẹ wá. ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ wípé ní ayé yìí tó bá fi mú tí wọ́n bá fi fẹ́ appoint ẹ fún ipò kan tó lóko tàbí tó ní weight, ó di dandan wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́, wọ́n fẹ́ fún ọ ní nǹkan, wọ́n fi gba nǹkan lọ́wọ́ rẹ ni. ṣùgbọ́n ronú kó o tó ṣàdéhùn, torí tó o bá ti ṣàdéhùn, orí àdéhùn láládéhùn ó dùn lé o. ìwọ ọba àwa débẹ̀ kọ́ wa mọ̀ pé kíní yìí ọ̀rọ̀ rùn mọ́ láti ṣe. tó bá ṣe pé orí wàhálà alága lọ́balọ́ba ìlà bá fẹ́ fa wàhálà lé lórí, tó bá ṣe pé àmọ́ game àdẹ̀mọ́ politics, kò sí kinní kan láyé yìí tí ipò Aláàfin tẹ́ẹ̀lì fi ṣe ń bàdàn. ṣùgbọ́n ẹni táàtà ìlà àbọ̀ o, tọ́ta bá dẹ̀ ti dìde sí ìyàn láti inú ilé, ó léwu ó dẹ̀ lágbára. ẹ jẹ́ kí n lé nǹkan kan sí wa. kí ló dé tí mo fi gbé ọ̀rọ̀ yẹn sórí lákòókò yìí? èmi ò ń tèmi mi against ọba Alágọjà o. ẹyọ kan tí mo against ń bẹ ni wípé bí kábíyèsí ṣèjọba tán, wọ́n nawọ́ ọ̀fẹ́ sí bàbá wa Alágọjà. kì í ṣe pé torí pé wọ́n gbé mọ́tò fún wọn. àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin wọn, téèyàn sì mọ̀ pé ìfẹ́ wà láàrin wọn. tí gómìnà bá wá fẹ́ dé Alágọjà ládé, wọ́n ní ká húgi ọ̀tẹ̀ ká tó gbingi ìfẹ́. tí ìrẹ́pọ̀ tó dán mọ́rán tí bá ń bẹ láàrin gómìnà àtàláàfin, kò sí ń tọ́ mọ́ ní kíkọ́ jẹ́ pé gómìnà ni ó gbọ́ pa àṣẹ fún wọn, Aláàfin ni ó dé wọn ládé. ojú ti là débẹ̀. kò pé kí Alágọjà ó ju Aláàfin lọ. èní nìyẹn. ṣùgbọ́n àhúgi ọ̀tẹ̀ tá a fi fẹ́ gbingi ìfẹ́. gbogbo ayé sì ti fojú sáwọn nǹkan kan lá nípa kábíyèsí Aláàfin tòní. ó jẹ́ kí wọ́n máa rí bí ẹni pé nǹkan rere kankan ò tiẹ̀ lè jáde látọ̀dọ̀ bàbá yìí. èní nìyẹn. ẹlẹ́lẹ́kejì ń bẹ, ìdé Ọ̀yọ́ Mèsì ládé tàbí gbogbo àwọn baálẹ̀ tí ń bẹ ń bẹ. kódà bó di lọ́la tí wọ́n bá rọ̀ wọ́n lóyè, ọ̀tẹ̀ wọn ò lè parun mọ́ lọ́yọ̀ọ́. bí wọ́n bá sì ń joyè ń lọ bẹ́ẹ̀ náà tí ò sí nǹkan kan, ọ̀tẹ̀ àti wàhálà yẹn ò lè parun lọ́yọ̀ọ́. ṣebí wọ́n lọ́mọ onílùú ò ní fẹ́ kó tú. àwọn kan tiẹ̀ ń bú àwọn bàbá yìí pé sọ yẹ kí wọ́n ó gba oyè. wọ́n ti gbàgbé agbára ìjọba, torí wípé agbára tí tó kù lọ́wọ́ gbogbo tí ń jọba lọ́ba, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, ó ṣeé ṣe ká fi wé 5% nígbà tí gọ́ọ̀mẹ̀ntì ń lo 99% power. àwọn nǹkan kan wá ń bẹ tá a máa dúró dè wípé ọpẹ́ tán aláboyún oṣù 9 ni. kò sí bọ́ bá ṣe, kò sí bí gómìnà tàbí ìjọba olóṣèlú kankan, kò sí bó ṣe fẹ́ pé tó lórí àlééfà ọdún 4 ni, ó wá pẹ́ tán ọdún 8. a wà á dúró dè ńgbà ọba kú òǹbẹ, ńgbà ọba wa kó tó wá kú òǹbẹ, ẹ mọ̀ pé Ọlọ́run ó múlẹ̀, òtútù ó ti dá lásọ láàmú. ǹjẹ́ ìfẹ́ tí ń bẹ láàrin bàbá wa Alágọjà àti bàbá wa Ọ̀wọ́ Adélànà ìjọ lè padà bẹ̀ mọ́ lónìí? inú Ọ̀yọ́ kan náà la sì jọ ń gbé. ìlú wo ni wọ́n ń pè nílùú Alágọjà? ìlú wo ni wọ́n ń pè nílùú Ọ̀yọ́ lónìí? ẹyọ kan ní gbogbo ẹ̀. àwọn tí wọn ò mọ̀ bọ́yọ̀ ṣe mọ̀, tí wọn ò mọ̀ bọ́yọ̀ ṣe tó,
tí wọn ò mọ bí àdúgbò kọ̀ọ̀kan ṣe wà, wọn ò mọ bí tá à ń pè ní Sẹ̀kẹ̀, wọn ò mọ bí tá à ń pè ní Yájì, wọn ò mọ bí tá à ń pè ní Sàmù, wọn ò mọ bí tá à ń pè ní Ilé Àgbà Akin. Tó bá ṣe pé wọ́n mọ̀ ni, wọ́n mọ̀ wípé gbogbo oyè tá a jẹun tá à ń pé ọba ni ó nítumọ̀. Àwọn kan ti ẹ̀ ronú lọ bí wípé ṣe bí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ilẹ̀ Ìbàdàn. Lóòótọ́ ni ilẹ̀ Ìbàdàn wọ̀tẹ̀ tí kì í bá ṣọ̀tẹ̀, tí kì í ṣe júkù, tí kì í ṣe wàhálà. A ti mọ̀ pé gbogbo ẹni tó jẹ mọ́gàjí Ìbàdàn ó ń tò ó lọ títí tí ó fi dé ipò tí ó fi mọ́ ilé Olúbàdàn ni. Àwọn ń lọ rèé dádé ni. Bàbá Àyájì ò ní já láàfin, Sàmù ò ní já láàfin, Àgbà Akin ò ní já láàfin. Ìyàtọ̀ tó wà ń bẹ̀nu tẹ́ ẹ̀ fi lè fi ìrìn àjò Ọ̀yọ́ wérìn àjò Ìbàdàn bí wọ́n ṣe ń joyè ńbẹ̀. Kò papọ̀, kò jọra wọn. Níjọ́ aláyé sì ti dáyé, a gbọ́ pé ọba kan f'Aláàfin jẹ rí. Ọ̀yọ́mèsì ní máa f'Aláàfin jẹ. Nígbà t'Ọ̀yọ́mèsì bá ti wá dọba, sọ́ba ni ó máa wá fọba jẹ báyìí. Ipò wo wá lọ́ba tí ń fọba jẹ ó wà, ipò wo lọ́ba tí wọ́n fi ń jẹ ó wà. Àwọn nǹkan ńlá fẹ́ kájọ kíyèsí. Èmi dẹ̀ ń rọ Your Excellency Engineer Abiodun Olúṣèyí ọmọ Mákindé. Ọmọ Yorùbá ni wọ́n, ìjìnlẹ̀ Yorùbá ni wọ́n, èdè yé wọn, wọ́n sì gbọ́ wọ́yọ̀wọ́yọ̀. Torí pé tá a bá bínú, tá a bá ju ọmọ sínú ẹ̀rùn, tínú wa bá rọ̀, tá a bá fẹ́ padà gbé ọmọ nínú ẹ̀rùn, inú tiwa lè rọ̀ kí inú ẹ̀rùn ọmọ rọ̀. Mi ò plead of Aláàfin, mo ń plead of Ọ̀yọ́ ni. Torí pé n tí ń bẹ lẹ́yìn Ọ̀fà ó kọjá òjè. Gómìnà ò lè f'Ọ̀yọ́mèsì jẹ, Aláàfin ló lè f'Ọ̀yọ́mèsì jẹ. Ó dẹ̀ ní agboolé tí wọ́n ti máa joyè Ọ̀yọ́mèsì. Tó bá ṣe pé gómìnà wish láti upgrade oyè àwọn Ọ̀yọ́mèsì ni, ó rọrùn. Aláàfin ló lórí Ọ̀yọ́mèsì. Láyé Lamọ Adésínà ni wọ́n upgrade oyè Ọ̀yọ́, oyè Báṣọ̀run, tí wọ́n sọ bàbá di prime minister, tó di pé bàbá láǹfààní tó di high chief tán lè mọ jókòó láwùjọ lọ́balọ́ba. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tí wọ́n bá upgrade èèyàn tí wọn ò fowó upgrade ẹ̀ kò upgrade, kí ló dé tá àkókò upgrade ní tí wọ́n ń gbà tó jẹ́ tọ́ wọn? Kí ló dé tá upgrade àyè tí wọ́n wà? Kò pọn dandan k'Ọ̀yọ́mèsì bọ́ sípò ọba. Ẹ ti ṣe o, àti jẹ lọ, ẹ ti jẹ lọ. Ni mo fi sọ nínú fídíò mi kan pé orí ọmọ tuntun gbà kó, ṣùgbọ́n tí ó tẹ̀yìn ẹ̀ yọ òun láàmú. Ẹ̀yin tẹ́ wá súnmọ́ bàbá wa kábíyèsí kú bàbá yèyé, ẹ jẹ́ kí bàbá ọmọ tí wọ́n ń pè láyé nìke àtàyé ní padà. Ẹ jẹ́ kí bàbá ọmọ tí wọ́n ń pè ní politics. Ẹ jẹ́ kí bàbá ọmọ tí wọ́n ń pè ní game. Bàbá mọ̀ pò ọba ṣùgbọ́n wọn ò mọ politics. Bàbá ò mọ game. Kábíyèsí ọba wa Ọ̀nìrìṣà dẹ̀dẹ̀ ẹ̀gò. Bàbá mọ politics, wọ́n sì mọ game. Kì í ṣe pé mo praise wọn, ẹ gbà bẹ́ẹ̀. Ẹni táyé ń fẹ́ ilẹ̀ nìyówù tó bá lè kọ́kọ́ fi tẹ̀rín tọ̀yàyà tó fi gbàṣù lọ́wọ́ wọn. Ntí ó ń fẹ́ nìyẹn. Now, tá bá wo gbogbo tí ń ṣẹlẹ̀ yìí, kí lẹjọ́ Ọ̀yọ́ ń bẹ? Kí lẹjọ́ ọmọ Ọ̀yọ́ ń bẹ? Kí ni wàhálà Ọ̀yọ́ táwọn kan fi wà níta tí wọ́n fi ń sọ̀kù sínú ilé? Ẹ já gbé láti ibi tí wọ́n ti fẹ́ yan ọba. Lóòótọ́ ni gbogbo Ọ̀yọ́mèsì pera wọn jọ. Àwọn ti mọ̀ lẹ́mìí wọn pé òkè ẹni tá a fẹ́ lóore. Tó bá ṣe pé tòótọ́ wọ́n gbowó lọ́wọ́ ẹni yẹn, bá a láìfi. Torí pé àìmọye ìtọ̀ṣẹ̀lú lọ́yọ́, àmọ́ bí wọ́n ṣe ń ṣe nílùú mi. Bọ̀ tí yóò bá ṣe nǹkan, ó ṣeé ṣe kí wọ́n ní kó gba fọ́ọ̀mù. Tàbí kẹ́ni tó fẹ́ joyè gangan náà kó náà gba ẹgbà. Àwọn nǹkan kan bẹ tó pé ó tọ́ ṣùgbọ́n kò yẹ. Ẹ ti gbọ́ mi, ó tọ́ ṣùgbọ́n kò yẹ. Sẹ́ni yìí gangan ló tọ́ sí,
sóun ló yẹ kó joyè ọ̀dà òní ó joyè òkè o bóyá wọ́n láwọn ètùtù kan wọ́n láwọn ìrìn àjò kan tí wọ́n rìn tí wọ́n bá gbowó rẹ̀ lọ́wọ́ ẹni tọ́tọ́ bá a láì fi. ogun lé ní jà Ọ̀yọ́ kì í ṣogun ta gbogbo akànfẹ́sì ogun ta ni. ṣé gbogbo àwọn èmi ni àwọn awíkoko ìkíní kan kálukú wà tí ó jẹ ni ogun wọn kọ́ ní jà Ọ̀yọ́. ẹ jẹ́ ká túbi tọ́rọ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀. now bóyá ẹni tí àwọn Ọ̀yọ́mèsì wá mú kò tẹ́ ẹ̀yin Ọ̀yọ́ kan lọ́rùn àwọn kan lọ́rùn nílùú Ọ̀yọ́ torí wípé tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ torí owó tí wọ́n gbà ìnìgò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń bínú sáwọn Ọ̀yọ́mèsì ẹ hálù wọn kí wọ́n pọ̀ owó tí wọ́n jẹ òkè ó dá ẹ ti pọ̀ ẹni tí ẹ wá fà kalẹ̀ tẹ́ ẹ ló yẹ ẹ wá yan panel ẹ lọ ṣèwádìí lórí rẹ̀ sẹ́niyẹn sọmọ oyè ni sọ́tọ́ sóyè. ìpínlẹ̀ Ọ̀yọ́ sì sọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wá dáde pé àwọn Ọ̀yọ́mèsì ó wọ́n gba 15 million ok Ọ̀yọ́mèsì pín méjì politics ni tàbá fẹ́ tanra wa jẹ lókù ok Ọ̀yọ́mèsì wá pín sí méjì àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n fi sọ́dọ̀ ìpínlẹ̀ tí wọ́n pín sínú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lọ yọjú sọ́fíìsì EFCC níta kan gbọ́ ni pé òkè ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ní ẹni táwọn mú rè ẹni tí wọ́n mú yẹn Ọ̀yọ́ tí ń gbẹ̀ngbẹ́ ọba ti pẹ́ lóòótọ́ àti lódodo ara ẹni tó lẹ́tọ̀ọ́ ni àwọn náà sì gba fọ́ọ̀mù ọmọ oyè wọ́n lẹ́tọ̀ọ́ àtijọba ṣùgbọ́n kí ló dé tí wọn ò kọ́kọ́ ugi ọ̀tẹ̀ kí wọ́n tó gbígi ìfẹ́ àwa fọmọ àparò sábẹ́ àgbẹ̀ka kí ló dé tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́kọ́ kó gbogbo Ọ̀yọ́mèsì jọ padà kí wọ́n ó ṣètò tó tọ́ tó yẹ kọba ó tó dórí ipò kí ló dé tẹ́ fọyọ̀ lóúnjẹ tẹ́ fògùn ìyàgbẹ́tì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ṣètò kì í ṣe pé wọ́n gbé ọ̀pá àṣẹ gan wọ́yọ̀ wọ́n ní kí bàbá wa wá gbà ń bàdàn ni tẹ́nìkankan ò sí lágbára kankan tẹ́nìkankan ò lẹ́nu kankan tẹ́nìkankan ò ní nǹkankan tó lè sọ. ìrìn àjò wa bẹ̀rẹ̀ àwọn Ọ̀yọ́mèsì yẹn ń sáf àwọn Ọ̀yọ́mèsì tó jẹ́ pé wọ́n jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn wà níta kábíyèsí Aláàfin lágbára kí wọ́n ó pa àwọn Ọ̀yọ́mèsì yẹn wọlé padà káwọn àgbààgbà Ọ̀yọ́ ó dìde kí wọ́n ó sì pa náà tẹ̀ kí wọ́n ó gbégi ìfẹ́ kí wọ́n ó bá bàbá wa ẹ̀gbọ́n wa Lukman Gbádégẹṣin kí wọ́n ó bá wọn sọ̀rọ̀ kí wọ́n sì ṣe ètò míì tó bá yẹ fúnra wọn ojú ti là lánàá ni wọ́n máa ń sọ pé ẹnìyàn bá jọ dupò kan ìgbénú ìlú ojú ti là wọ́n bá débi pé ọba kọ̀ọ̀kan máa lọ sign undertaking ní police station ní ìsìn pé ẹni tẹ́ ẹjọ́ dupò tó bá kú ọrùn rẹ̀ lọ́wọ́ o ó yẹ káwọn àgbààgbà yóò tètè ṣe gbogbo ètò yìí kí wọ́n pa náà tẹ̀ k'Ọ̀yọ́mèsì ò jókòó bó ṣe yẹ kó jókòó kí ní àjò Ọ̀yọ́mèsì ò rí bó ṣe yẹ kó rí tó bá ṣe pé ìfẹ́ pé mo fẹ́ kí ìlú onídàgbàsókè ẹni gọ́fúnà Ṣèyí Mákindé bá gbé wá tí wọ́n fi ń dé gbogbo àwọn tí wọ́n ń dé ládé tí wọ́n fi ń dé ládé ọ̀pọ̀lọpọ̀ ń rò pé ń dùn wá ni especially èmi kó dùn èmi o báàmì òkùnkùn ní jọba báàmì ò sì ní jẹ baálẹ̀ wọn kì í joyè kankan lé ọ̀dọ̀ tiwa ilé Sanmi la máa ń jẹ ṣùgbọ́n ojúlówó ọmọ Ọ̀yọ́ ni wá. èmi ti expect pé bí wọ́n ṣe ṣe tán lóṣù tó lọ àbí lóṣù yìí náà wọ́n ṣe ni kó sì tó parí oṣù kí wọ́n bọ́ sí Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn olóyè Ṣọ̀ún kí wọ́n dé gbogbo wọn náà ládé gbogbo àwọn olóyè Aṣẹ́yìn kí wọ́n dé gbogbo wọn náà ládé gbogbo àwọn olóyè Ọ̀kẹ̀rẹ̀ kí wọ́n dé gbogbo wọn náà ládé ṣe bí gbogbo àjọ wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni. kí ló dé tó fi kan náà òun gbogbo wa ibi tẹ́ ti mọ̀ pé ó fapá kan jà mọ́nù. bàbá kábíyèsí ikú bàbá yèyé ẹ fòṣèlú kún tí ń bẹ ńlẹ̀ yìí o
tẹ́ ń joyè àwọn tẹ́ fi joyè ẹ lọ wò dáadáa àwọn méjèèjì APC ni wọ́n. nǹkan ẹyọ kan tó dẹ̀ kù fún PDP lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí gọ́vnà Abíọ́dún Ṣèyí Mákindé ni. ẹni tó burú mọ̀ àmẹ́ni tí ó sọ fún ni ń wá ṣé kò níbi tí gómìnà dá sí ni. kò lè burúburú kò lè lélẹ́lẹ́ kì í ṣe pé bẹ̀bẹ̀ mo ti rákọlé kan lórí péjì Awíkókó pé Aláàfin ń bẹ Ṣèyí Mákindé tálàfin bá ń bẹ Ṣèyí Mákindé s'Awíkókó wọn rẹ̀ sí wọn ni àti pé tí ń bẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀bẹ̀ àwọn tọ́rọ̀ kàn àwọn tọ́rọ̀ jẹ mọ́ bàbá kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù àkọ́kọ́ òṣèlú àti géèmù ńlá láàfin àná fi ṣèjọba o mo sọ bẹ́ẹ̀ nínú fídíò kan kò sí gómìnà tó lè jẹ ńbàdàn tóun àtàláàfin àná ò ní wojú ara wọn ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n ti ní kọ́kọ́rọ́ ibìkan tí wọ́n ti ra wọn mọ́. Àríṣekọ́lá ń bẹ ńbàdàn gbà náà káwá ní kò sáríṣekọ́lá mọ́ ńbàdàn lénìí. Bàbá Ọbásanjọ́ ń bẹ lọ́tà torí tá a bá ń wò pé gómìnà lálásẹ fẹ̀sùn kankan everybody mọ̀ pé ìyà àtọ́lá àtọ̀wọ̀ ni wọ́n máa gbé fún bàbá yẹn. Tó bá ṣe pé nǹkan kan ni gómìnà ń béèrè lọ́wọ́ Aláàfin tálààfin ọ̀rẹ́dì láti fi sílẹ̀ tí a mọ̀ pé táwọn bá fi ilẹ̀ yọ pa Ọ̀yọ́ lára. ẹni ọba mojú ògún léèyàn pè ti pàbínírè. ṣùgbọ́n abánitán abánidà kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kan kì í bá ní tán. ǹjẹ́ tí ẹ mọ̀ gbogbo ẹ̀ ń tẹ̀ ń bá wa dá sọ̀rọ̀ Ọ̀yọ́mèsì ǹjẹ́ tí ẹ màdúgbò tí wọ́n ń pè ní Ìbà Sàmù ǹjẹ́ ẹ màdúgbò tí wọ́n ń pè ní Àgbà Akin ǹjẹ́ ẹ mọ̀ ibi tí wọ́n ń pè ní Yàjì ṣé ẹ mọ̀ ibi tí wọ́n ń pè ní Akéètàn ṣé ẹ mọ̀ ibi tí wọ́n ń pè ní Ìṣẹ̀kẹ̀. gbogbo àdúgbò tá à ń sọ yìí agboolé ni agboolé kan ni agboolé kan tó pé ilé tó èyí tó bá ní agboolé tó pọ̀ jù ńbẹ̀ ìní ó jẹ́ ilé ló lè tó ilé 10 ìní ó jẹ́ ilé 10. ṣé tí Aláàfin bá wá dàgbà tó dògbó tí wọ́n bá rí bí àgbáre sáwọn ọba tẹ́ fi jẹun sáwọn ni wọ́n mọ̀ bà mí wá àbáwọn ni wọ́n bọ̀ sórí àpèrè torí mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ tó ẹ má jẹ́ àtọ́jú àṣàbùlẹ̀ ẹ má jẹ́ àbàṣàjẹ́ ẹ jẹ́ àṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. mo ti bá fídíò kan pàdé lánàá tẹ́nìkan tiẹ̀ ní kí ló ń dájà lẹ̀ wípé àwọn kan wọn kò tẹ́ wọn lọ́rùn b'Aláàfin ṣe yan ìmáàmù ò ní ètò kankan pàtó pé ni wọ́n fi yàn lẹ́yìn wípé Aláàfin ó ṣe mítìnì pẹ̀lú àwọn àgbààgbà mùsùlùmí wọ́n sì yan panel wọ́n á ní kán lọ ṣe ètò wa ṣùgbọ́n gbogbo wa tá a mọ̀ pé tá a bá dìbò fún olóṣèlú kan tá a jó olóṣèlú tá a fẹ́ kú fún ó di dandan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọrú wa iná là máa ń ṣe àdéhùn pé ọ̀dà o tó o bá dépò tán o ó fún mi ní super ó fún mi ní kọmíṣánná gbogbo wa làjọ mọ̀ béèrè bá a láì fi tẹni tó ṣiṣẹ́ fún èèyàn débì kan tó bá ń béèrè àwọn nǹkan kan tó o bá wá mọ̀ pé n ti ń béèrè yìí yóò fa ìpalára fún ìlú tàbí yóò ṣèpalára fún orí àpèrè tó wà èèyàn mọ bend ìdí nìyẹn tí mo fi ní a lè máa sọ́jú báyìí lọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ tá a sì ń wá lọ síwájú Ọ̀yọ́ nǹkan ẹyọ kan tí mo fẹ́ràn lára Aláàfin tó jẹ yìí nǹkan ẹyọ kan báyìí ni mo fẹ́ràn lára wọn wàláhì tàláhì sọmọbìláhì lẹsẹláhùwà mo fi ọjọ́ kan tí ìbọ́lọ́run bá pàdé búra tá a bá yọ wàhálà orí social media kúrò ń bẹ gbogbo nǹkan pátá ló yàtọ̀ lọ́yọ̀ àfẹni tí ó bá ṣàbòsí lókù peace wà ní Ọ̀yọ́ peace reign a lè má gbé ní Ọ̀yọ́
ṣùgbọ́n à ń dénú Ọ̀yọ́ ẹbí wa wà ń bẹ̀. Ìtajà ìṣòwò gbogbo ẹ̀ ló yàtọ̀. Ọ̀tọ̀ ni bí mo ṣe fẹ́ to ọ̀rọ̀ yìí fún ọlọ́lá jùlọ, ṣùgbọ́n wú mi lórí pé lánàá àbí níjẹta ni mo rí wípé Teaching Hospital tí wọ́n fi gbóngbó rẹ̀ sá Ọ̀yọ́ lórí látàrí wàhálà Aláàfin àti bàbá wa gọ́vnà Àlàó Àkàlà tí wọ́n gbé lọ s'Ógbómọ̀ṣọ́. Mo rí pé gọ́vnà Ṣèyí Mákindé wọ́n ti dá Teaching Hospital yẹn padà sọ́yọ́. Kì í ṣe pé wọ́n lọ gbé t'Ògbómọ̀ṣọ́ wá sọ́yọ́ o, ṣùgbọ́n wọ́n ti approve ẹ̀ pé kán kọ́ Teaching Hospital yẹn kó tún wá bẹ́tà t'Ògbómọ̀ṣọ́. Orí wo lẹ fẹ́ akọsíyàn lọ́dọ̀ gómìnà? Wọ́n ń já wa léèkánná, wọ́n sì ń fẹ́ wa látẹ́gùn. Ṣé wá rí ibi tí wọ́n ti já wa léèkánná yẹn? Ẹ jẹ́ ká wá àtúnṣe síbẹ̀. Kí ló fà á tí wọ́n fi mú wa lásìírín, tí wọ́n fi ń fẹ́ wa látẹ́gùn? Níparí ọ̀rọ̀ mi, kẹjọ mọ́ pọ̀, bàbá wa kábíyèsí ikú bàbá yèyé, gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ lọ́yọ̀ọ́, ẹ lọ ṣètò àlàáfíà. Ẹ lọ ṣètò àlàáfíà nínú ọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn èèyàn kọ̀ọ̀kan ń sọ tó ṣe é rọrùn fáwa pé ká má sọ mọ́. Kì í ṣe pé dandan ni kí a sọ pé wọ́n mọ́, kì í ṣe pé dandan ni sẹ́rí nínú Ọ̀yọ́ náà wọn ò lè yọ empire kúrò ńbẹ̀, ṣùgbọ́n empire yẹn ò lè ṣiṣẹ́ mọ́ tábàtàrà wa jẹ lókù. Ẹ gbọ́ mi dáadáa, Ọ̀yọ́ empire wọn à lè yọ kúrò ńbẹ̀, táìtù yẹn Ọ̀yọ́ ló ní torí pé Ọ̀yọ́ náà ló lò gbẹ̀yìn. Ṣùgbọ́n empire yẹn a lè lò mọ́ lórí ìlú kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń lò ó. Ojú ti là, agbára ti kúrò lọ́wọ́ ọba tá a fi ń lo empire. Ayé kì í sì yàgò lọ́nà fún mọ́gẹ́sìn rí. Ohun mèremère tẹ̀ ń lé bàbá wa Abíọ́dún Akeem Ọwọ́adé ìní kẹ́ ẹ máa lé ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ tẹ̀ ń lé àti bí rọrùn ó ṣe dé bá ìlú Ọ̀yọ́. Bàbá, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ bá mọ̀ wípé Aláàfin kì í lọ yẹn ẹlẹ́bẹ̀ sí gómìnà kankan. Aláàfin máa ń fẹjọ́ sùn ni wọ́n sì bá wọn parí ẹ̀. Gbọ́ mi dáadáa, torí pé tó o bá yẹn lẹ̀bẹ̀ o ti wọ́ orí àpèrè tó wa o ti wọ́ ńlẹ̀ kọ́mọ̀jà Aláàfin gan gbogbo ọba yòówù torí ó jẹ́. That is gbogbo tí ń jẹ ọba. Ìní mo fi ní ọba tí ó bá jẹ ní ayé lóde ìsìn ó gbọ́dọ̀ mọ politics, ó dẹ̀ gbọ́dọ̀ mọ game. Tó o bá ti mọ politics tó o mọ game, crisis máa ṣẹlẹ̀. Aláàfin a máa dé tí ó máa bọ̀ láti Ìbàdàn pẹ̀lú wàhálà. Aláàfin Adéyẹmí ńgbò bá dọ̀yọ̀ yóò ní òun ti laago kí wọ́n pe gbogbo Ọ̀yọ́. Ẹ̀yin Ọ̀yọ́ mo fẹ́ fọjẹ́ gómìnà sàn yín, gómìnà lóun ó ṣe báyìí fún yín, gómìnà ní báyìí lóun ó ṣe fún yín, gómìnà ní báyìí lóun ó ṣe fún yín. Ibẹ̀ náà láti máa ráwọn kọ̀ọ̀kan tí wọ́n sì máa gbé fóònù àti ẹ̀ súnmọ́ gómìnà. Àwọn kan bẹ tẹ́ fojú sí la tí wọ́n dẹ̀ súnmọ́ gómìnà tí wọ́n tọ́ hello bàbá kìíní kan ẹ̀rọ Aláàfin ló ṣe báyìí. Nígbà tẹ́ báyìí tó jọ́ kẹrin jọ́ karùn-ún wọ́n ti pè wọ́n pọ̀, wọ́n ti yanjú ẹ̀. Eléyìí wá ń gùn, ọwọ́ ń gùn, alára wa ń dá sí i, ajérò ń dá sí i. Kábíyèsí ikú bàbá yèyé, ọmọdé kì í níná ńlé kí ti ta ọmọ jò. Ẹ foríjì mi o, àtẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ so mọ́ bàbá, ẹ súnmọ́ wọn, ẹ rọ̀gbà yí wọn ká. Ẹ má jẹ́ kí wọn ó dá ọ̀tẹ̀ wàhálà tí ò ní parí, ẹ má jẹ́ kí wọn ó dá alẹ̀ lọ́yọ̀ Aláàfin. Aláàfin ló lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ ló la Aláàfin. Ẹ já sí ètò tó yẹ lásìkò tó yẹ. Lóòótọ́ ṣe gọ́vnà Ṣèyí Mákindé ó parí ìjọba rẹ̀ yóò kú nípò, àmọ́ ntọ́ bá ti bàjẹ́ táàbà tún ṣe ó lè mọ́ bàmọ́ o. Ńlá gbé kalẹ̀ kan tí bàbá kan sọ̀rọ̀ ní lórí pé èyí Awólọ́wọ̀ ṣe láti gbà náà. Ok, gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ alága lọ́balọ́ba ṣe bíbì kan ló ti bẹ̀rẹ̀. Àwọn tó bẹ̀rẹ̀ lórí wọn gbà náà àwọn dàmọ́ lónìí wọn sì mọ̀ wàhálà yẹn sì tún ṣẹlẹ̀. Bàbá,
ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣe pàtàkì sí wa lọ́yọ̀ọ́ Aláàfin tó ju ọ̀rọ̀ alága lọ́balọ́ba lọ. mi ì ní kẹ́ ẹ má dáàbò bo orí àpèrè àwọn bàbá yín bó ṣe tó àti bó ṣe yẹ. ẹ foríjì mí, gbogbo ohun tí ń fàrin àjò yìí wàláhì kò ṣẹjọ́ lọ́wọ́ yín, torí kì í ṣẹ̀yin lẹ fi ra yín jọba, kì í ṣẹ̀yin lẹ rìn bẹ́ẹ̀ ṣe rìn. ọ̀nà tí kádàrá gbé yín gbà pẹ́ fi jọba lẹ fi jẹun. ọ̀nà tí kádàrá gbé yín gbà ni. ṣùgbọ́n ìdínà sàrátálẹ̀ mustakim, ọlọ́run lọ́ba tí fẹ̀dá mọ̀nà, ọlọ́run ó kọ́ yín mọ̀ ọ́n ṣe lórí àwọn Ọ̀yọ́mèsì yín. mo mọ̀ pé ní tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó lọ́pọlọ tó láròjinlẹ̀ yóò mọ̀ wípé tí gọ́vnà bá ń dé gbogbo èèyàn ládé, adé ọba ọ̀tọ̀ sọ̀yọ́mèsì, torí pé Ọ̀yọ́mèsì ò sí nílùú míì. Ọ̀yọ́mèsì kò sí inú Ọ̀yọ́ lọ̀yọ́mèsì wà. Ọ̀yọ́mèsì máa ń fi ọba jẹ ni, kò papọ̀ mọ́ ti Ìbàdàn tẹ́ ń dà á pọ̀ mọ́, torí pé mọ́gàjí Ìbàdàn lè dọba, mọ́gàjí ló ń dọba ń bàdàn, ẹ gbọ́ pé Ọ̀yọ́mèsì ń dọba lọ́yọ̀ọ́. báwa ṣe gbọ́njú tí wọ́n máa kí Aláàfin ni pé ọba ńlá tí gbàdọ̀bálẹ̀ ọba, ọba tí fọba jẹ. àgbọ́pọ̀ba kan ló fa Aláàfin jẹ rí o. tí ọ̀làjú ọba dé ká máa fojú egbò tẹ́lẹ̀. gbogbo àwọn ọba tí wọ́n dé ládé nìsín ìpèbí mélòó wọ́n wọ̀. gbogbo àwọn ọba tí wọ́n dé ládé nìsín gómìnà kì í dọ́ba ládé, gómìnà máa gbọ́ pa àṣẹ fọba ni. àwọn oníṣẹ̀ṣe àwọn ni wọ́n máa ń rí ọba ládé. tí ọba sì wáá jó oníṣẹ̀ṣe á wá jẹ́ pé àwọn tí wọ́n jọ ń ṣèjọba, tí wọ́n jọ ń ṣèlú, torí ó ní bí ìlú kọ̀ọ̀kan bí wọ́n ṣe máa ń yan ọba wọn àti bí wọ́n ṣe máa ń dé ọba ládé. oòrùn tó kù lókè yìí ọwọ́ àtàsọ ọgbẹ. mo wá ń bẹ gbogbo ẹ̀yin àgbààgbà nílùú Ọ̀yọ́, tẹ́ ẹ̀ jẹ́ kí iná ọ̀rọ̀ yìí ó kú, tẹ́ ẹ̀ ń jẹ́ kó tó máa ràn sí ojoojúmọ́, tẹ́ ẹ̀ ń wá ṣubú Aláàfin. ìṣubú Aláàfin kọ́ lẹ̀ ń wá, ìṣubú Ọ̀yọ́ ni, Ọ̀yọ́ sì lẹ́yìn náà. mo rọ̀ yín o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mà ti wá yí Olúnàgún, tẹ́ ẹ wá rò pé ẹ lè máa fi sara kálukú dé, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ mọ̀ra yín. ọ̀pọ̀lọpọ̀ ló sì mọ̀ yín tí wọn ò lè dárúkọ yín. ẹ jẹ́ ká jọ gbà wípé Ọ̀yọ́ ti wá rèé o. tí wọ́n bá wá bí wá nu gbogbo oore tó lọ́n ṣe fún wa lọ́yọ̀ọ́ pé kẹ́ ẹ máa kà, nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ kà náà ni àwa la lọ́ba, Alálàáfin, nǹkan àkọ́kọ́ tẹ́ kà nù. á kéde Erelú sí kejì ká tó máa ka àwọn nǹkan mèremère míì tó jóore tọ́lọ́run ṣe fún wa. ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé lẹ́ni yìí tó bá ṣe pé bàbá wa IDS Àfọ̀njá tí wọ́n bá ń bẹ láyé, á mọ́pa tí wọ́n ó kó lórí ti bẹ́lẹ̀ yìí, ṣùgbọ́n ìṣedéédé ara ayé ní máa mú ní rántí ara ọ̀run. mo rí bàbá mi Alhaji Igeogun, bàbá sọ̀rọ̀, wọ́n bòdì, wọ́n sọ bí ọmọ Ọ̀yọ́. bá mi sọ̀rọ̀ yẹn ṣiṣẹ́, ọ̀rọ̀ yẹn dà, ó dẹ̀ ní weight, ṣùgbọ́n kò ṣiṣẹ́. torí ẹ sọ kó tó di pé wọ́n dáadé ni, ṣé wọn wá torí ẹ̀ dáadé? bàbá yẹn wáyé, àwa wọn fáwa láǹfààní láti rí kábíyèsí, torí ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí kò yẹ ká máa sọ àwọn nǹkan míì bẹ tó ń bẹ nínú wa tá a lè sọ lórí social media. ṣùgbọ́n torí pé wọ́n ń lo civilization sìn, ọ̀làjú sìn, tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa ń gbọ́ ni pé gba ojúlé lọ́wọ́lé Aláàfin, ibi kálukú bá mọ̀ ni. ní ìsìn ojúlé kan lọ́wọ́lé Aláàfin ìta ní, torí pé wọ́n ní protocol. ààrẹ ìgéṣtì ọba mẹ́wàá ìgbà mẹ́wàá láyé. bọ̀tírú yín tẹ́ ń gbé níbẹ̀, tẹ́ ẹ lágbára, tẹ́ ẹ láṣẹ, ẹ wọlé tọ̀ kábíyèsí, ẹ bá kábíyèsí sọ̀rọ̀. bàbá bẹ́ẹ̀ ṣe wà yẹn, tẹ́ ẹ bá fẹ́ rí gómìnà lónìí, agbára rẹ̀ ń bẹ fún yín. tá a bá fi tọ̀rọ̀ òṣèlú lẹ̀, Alájà Mọ̀nsúrà Sùmọ́nù, agbára ń bẹ fún wọn láti paná àwọn nǹkan kọ̀ọ̀kan. bàbá ìmáàmù tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sílùú Ọ̀yọ́, bàbá agbára ń bẹ fún yín o láti rin àwọn ìrìn àjò kan nítorí Aláàfin, torí pé n ti ń bẹ lórí wọn ọ̀pọ̀ gan. ìrìn àjò yìí dẹ̀ lágbára.
ẹyọ kan dá mi lójú olóòótọ́ o, a mọ̀ pé pàgbó ń fì ní kò ní já o, ṣùgbọ́n ayé ò lè pa kádàrá dà, àmọ́ wọ́n lè fawọ́ aago ẹ̀yìn. Ṣé ẹ̀rọ wọ aago tí wọ́n fa ẹ̀yìn gangan àdánwò ni. ẹ ṣe má jẹ́ wọ́n fawọ́ aago ẹ̀yìn, ẹ má jẹ́ kán fọwọ́ aago sẹ́yìn. tí wọ́n bá ní lónìí yìí nínú àwọn Ọ̀yọ́mèsì, ẹni tí gbogbo wájọ́ ń wò bíi ní láìfí níjó òní, tí wọ́n bá ní ká sì máa sọ̀rọ̀, òun sì ń bẹ nú ẹni nọ́mbà 1 èèyàn tí mo lè pọ́nlé, òun náà ni prime minister. Torí pé ibi tí wọ́n wà ó jẹ́ wrong side ni o, ó jẹ́ right side ni o, right hand ni o, wọ́n sì dúró pa síbẹ̀. Kò dàbí àwọn sọ̀bẹ́sẹ̀lú. ẹ má jà mọ́lẹ̀ o, ẹ má jà mọ́daràn, ẹ jẹ́ á tọ́jú ohun ní wa dáadáa. Ohun ìní wa náà lọ́yọ̀ọ́, ohun ìní wa náà l'Aláàfin. Ẹ̀yin tẹ́ lágbára, ẹ̀yin tẹ́ nípò, ẹ̀yin tẹ́ mọ̀ ọ̀yàn. Àkọ́kọ́ nínú ìwòye mi tí mo fi politics kún pé bàbá wa ò mọ game, wọn àdẹ̀ mọ politics. Àwọn kankan bẹ kábíyèsí ikú bàbá yìí tó bàbá, àwọn kankan bẹ tẹ́ fàgọ̀gbà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Torí wọn ti dúró báyìí, wọn dúró tán, agbára ìjọba ń bẹ. Ìbáwọn ó ṣe ìjọba wọn lọ ni. Àwa kan lè mọ jáde sórí social media táwọn ṣèbọ́dún mẹ́jọ náà ní ṣebí àwọn kẹ́kọ̀ọ́ bàjẹ́ kọ́dún mẹ́jọ wọn tó pé tí ó sì ní látúnṣe. Ojú ni ẹ̀yìn ni alákànwọ́ sàálọ́nù. Gbogbo àwọn tí wọ́n ń fọ̀rọ̀ Aláàfin jẹun lórí social media wọ́n mọ̀ dákun ni wọn ò ní fẹ́ kó parí o. Ṣùgbọ́n nílùú nìkan èmi ò ní fẹ́ kó jù o. Ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì, ẹ̀yin oníṣẹ̀ṣe, ó di ẹ̀mélòó tí gbogbo yín pera yín jọ ẹ jẹ́ á pray lórí wàhálà tí ń bẹ lọ́yọ̀ọ́ yìí. Bóyá wà ń ṣe lábẹ́nú táwa ò mọ̀, àbí bóyá àgbà táwa ò gbé nílùú Ọ̀yọ́. Ẹ lọ ṣàtúnṣe tó bá yẹ o, ẹ lọ ṣe àtúnṣe tó bá yẹ. Ọ̀pọ̀lọpọ̀ rí wípé normal thing, pé ó dáa bí gbogbo àwọn wàhálà ìṣe kọ́kọ́ wá síwájú yìí, pé kò dẹ̀ ní wá bẹ́ẹ̀ kó má lọ bẹ́ẹ̀, pé tó bá ti lọ ó ti lọ náà nìyẹn, àgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ máa rò táwọn ọmọ rú wa àti tàwa náà tá a ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ ṣètò àlàáfíà. Ọba Aláàfin, ọba Akeem Ọwọ́adé, ó yẹ Ọ̀yọ́, ó yẹ Ọ̀yọ́, ṣùgbọ́n mo gbà pọ́ba kọ́ba ò sí, wàláì ìjòyè kíjòyè ló wà. Wàláì ọba kọ́ba ò sí, ìjòyè kíjòyè ló wà. Gbogbo àwa tọ́rọ̀ kan, ẹ jẹ́ ká ṣètò tó yẹ o. Ìjọba tí mẹ́mẹ́ ìjọba tó mọ̀ pa gọ́ọ̀mẹ̀ntì ni, ìjọba tí tó mọ ìdá ìjọba á lò ní. Kóòtù dá wọn dúró, kóòtù ní wọn mọ̀ ṣe kíní kan, yóò ṣe tí yóò ṣe. Yóò ṣe gbogbo kò síbi tí yóò sí náà. Mo fọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ṣàpẹẹrẹ ń jò ní. Ó máa ṣẹlẹ̀, agbára ìjọba ń bẹ, agbára ọba náà wà. Ṣùgbọ́n níbi agbára kálukú dé o, ó níbi agbára kálukú mọ́. Ìlú Ọ̀yọ́ jẹ wá lógún o. Àpèrè Aláàfin wúwo lọ́kàn wa o. Ó tóbi gan. Ó tóbi gan. Kódà t'Aláàfin bá ṣe nǹkan tó ráìtì lónìí, social media already láti appreciate ẹ̀. Níbi tí ẹ̀mí ìkórìíra yẹn tó ti dí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ dé. Kí lẹ́sẹ̀ wa? Kí lẹ́sẹ̀ Aláàfin? Kí lẹ́sẹ̀ Aláàfin? Níparí ọ̀rọ̀ mi, kábíyèsí kú bàbá yèyé. Tó bá ti jẹ́ pé ìfẹ́ ìlú, ìfẹ́ Yorùbá, ìfẹ́ Ọ̀yọ́ lẹ fi ń ṣe gbogbo tẹ́ ń ṣe, ẹsẹ̀ gbọ́n ọ̀tẹ́ rẹ̀ yín òdì. Ṣùgbọ́n tó bá gbé fẹ́ tara yín ni, orí bá kan. Mo fà àkókò yìí, mo fi ń pe Alájà Mọ̀nsúrà Sùnmọ́nù. Mọ̀mọ́, àánú lẹ rí gbà. Alájà, àánú lẹ rí gbà. Àwa ò kéré. A mọ
púpọ̀ nípa dáadáa táwọn tó bí yín ṣe sọ́yọ́, a mọ̀ púpọ̀ nípa dáadáa tọ́lọ́run fẹ́ yín náà sọ gangan rẹ̀, a dẹ̀ mọ̀ àjọṣepọ̀ dáadáa tó wà láàrin ìyá àtàláàfin àná tẹ́ ẹ fi ní àwọn àǹfààní kan táwọn èèyàn ò lè regret pé ẹ ní. Ẹ ṣe speaker lọ́yọ̀ state, ẹ ṣe senator, àná lè rí gbàmọ̀ wọn. Nínú gbogbo ìrìn àjò Ọ̀yọ́ lónìí yìí ẹ wá kéré ń bẹ, Ọlọ́run ò sọ pé ti yín bá wò. 65% ìtọ́yọ̀ ó fi lálàáfíà, tálàáfíà ó fi lálàáfíà ń bẹ lọ́wọ́ ẹ̀yin alágbára tẹ́ wà lọ́yọ̀. 65% ìtí ìfọ̀kànbalẹ̀ ó fi wà lọ́yọ̀ ń bẹ lọ́wọ́ gbogbo ẹ̀yin alágbára o. Kálukú mọ̀ra wọn. Ibi tí ò bá ti sífẹ̀ẹ́ àwọn nǹkan máa ń sọnù púpọ̀ mẹ́. Táwọn nǹkan kan bá wà tẹ̀rù pé yẹ kẹ́ ẹ jókòó sọ pẹ̀lú kábíyèsí Aláàfin, bóyá àwọn tó yí wọn pọ̀ wọn àjẹ́ kan gbà tàbí wọn àjẹ́ kó ṣeé ṣe. Alájà ẹ mọ àwọn tẹ́ ẹ jọ lè pera yín, ẹ mọ àwọn àgbààgbà tẹ́ ẹ jọ jẹ̀sẹ́ bíi bàbá bíṣọ̀bù Ládìgbòlù, bàbá ń bẹ láyé. Àwọn àgbààgbà kan ń bẹ láyé tí mi ò láǹfààní àti máa dárúkọ wọn tán. Kábíyèsí Aláàfin, ìjà Aláàfin ẹ mọ̀ jì òjò kọ lásán, ìmọ̀ràn ni fún yín. Ẹ mọ̀ fi ẹnu jẹ́ Aláàfin lásán, gbogbo agbára tí wọ́n fi já Aláàfin ẹ lọ rèé ní, ẹ lọ rèé béèrè. Ẹ súnmọ́ àwọn olórí àná, ẹ súnmọ́ àwọn tí wọ́n bá Láàfin àná ṣèjọba. Ẹ jìnnà táwọn tí wọ́n bá ń sọ fún yín wípé ipò báyìí nípa Aláàfin, Aláàfin ò gbọ́dọ̀ ṣe kíní kan, Aláàfin ò gbọ́dọ̀ tẹríba, Aláàfin ò gbọ́dọ̀ ṣe kíní kan, Aláàfin ò gbọ́dọ̀ dúró, Aláàfin ò gbọ́dọ̀ jókòó, Aláàfin ò gbọ́dọ̀ nàró. Ẹ jìnnà sí wọn. Bàbá, ayé ti kúrò níbi ìtànà. Ìgbésí ayé tí bàbá wa Àtàndá kábíyèsí kú bàbá Yèyé lò, wọ́n lò ó torí pé ilẹ̀ Yorùbá ni wọ́n gbé. Bàbá gbé ààfin ọba ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá. Bàbá náà sọ́fà kí wọ́n tó dá Láàfin torí bàbá mọ̀ pé kú tó pa ládìẹ kò yẹ kó pe léwúrẹ́. Àwọn nǹkan ní kẹ́ ẹ wá kí o. Èyí ò jẹ́ ọba kó tó jọba. Ibi tá Láàfin bá ti rìn kọjá láàrin wákàtí mẹ́ta, ìyá Aláàfin ìtàn bẹ̀. Ibi tá Láàfin bá gbà kọjá lásán, ìyá Aláàfin ò kì í tán bẹ̀. Ẹ lọ ṣàwárí ẹ já Láàfin kẹ́ tó já Láàfin. Mo ti wà ní Lagos Island rí náà tí mò ń gbé bẹ̀. Tá Láàfin ń bọ̀ wá, ẹ rò pé bóyá gómìnà pírẹsidẹ́ǹtì ìlú ní ń bọ̀ ni. Àtẹni tó jọmọ Ọ̀yọ́ tí ń bẹ sàlẹ̀ Èkó, àtẹni tí ò jọmọ Ọ̀yọ́, wọn èrò tì ní láti Adéníjì tó fi dẹnu Gàmbí. Aláàfin kú bàbá Yèyé. Kábíyèsí ọba Abíọ́dún Awóbá Akínmọ̀ Owóadé, Ọlọ́run ó kún yín o, Elédùmarè ó fún yín ṣe o. Ẹ ní fọlá pìtàn, ẹ ní fipò yí pìtàn láṣẹ Èdùmàrè. Ìtàn rẹ̀ lẹ́ẹ̀fì pàtẹ́bà mọ́ pìtàn bẹ̀. Mo bẹ̀ yín mọ̀rọ̀ yìí, ẹnu ọmọ èké ni mo fi sọ, ẹ bá mi fi tí àgbà gbọ́. Àsìkò yín tù wá lára. Àlàáfíà ń bẹ nílùú Ọ̀yọ́. Wọ́n jíyàn gbé, wọ́n pààyàn, wọ́n ṣe kan bá ṣe ń gbọ́ káàkiri. Alhamdulillah, kò ṣẹlẹ̀ mọ́ lọ́yọ̀ọ́ láti ìgbà tẹ́ ẹ ti dórí àpèrè. Ìṣòwò àti ìdókòwò kálukú ó yàtọ̀. Wàláhì arówó lò nínú ìjọba yín. Wọ́n sì ní mọ́ta láwọn ìmọ̀jẹ̀ ọ̀pẹ́ ń gbá ọ̀kan lọ́fọ̀ ọmú. Eléyìí tó wá wá yìí náà kò sí nǹkan kan tí ò ní solution. Ẹ wó ojútùú sí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta. Pọ́ìntì mẹ́ta yẹn ẹ wó ojútùú sí. Bàbá ẹ wá ń tẹ́ fi jẹ́ Aláàfin kẹ́ tó já Aláàfin. Ẹ wá pọ́ìntì àkọ́kọ́ nù. Pọ́ìntì ẹ̀kejì, ẹ mọ̀rú ìmọ̀ràn tẹ́ ẹ mọ̀ ń gbà. Gbogbo ìmọ̀ràn pé lágbájá ọ̀tá Ọ̀yọ́ ní, tàmọ̀dù ọ̀tá ọba ní, làkàṣègbè ọ̀tá wa ní, mọ́ bá ṣe. Bàbá ẹ jìnnà sí irú ìmọ̀ràn bẹ́ẹ̀.
ẹ fọ̀tá ṣọ̀rẹ́ kẹ́ ẹ lè bá àrọ́ náà lọ, ẹ fagọ̀ kọ́gbọ́n torí àṣeyọrí nínú ìjọba yín. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ play politics pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ play game politics pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó kọ tó bá wọ ẹ pè mí, àǹfààní wà fún ọ láti pè mí lọ́mọ àlè, àǹfààní wà fún ọ láti pè mí lọ́mọ ọkọ. Ọ̀kan tí mo mọ̀ ní pé agboolé bàbá mi lọ́yọ̀ mọ́ wọn bẹ̀ nínú agboolé ìyá mi lọ́yọ̀ mọ́ wọn bẹ̀, ibi èmi gangan kọ́lé sí lọ́yọ̀ mọ́ wọn bẹ̀. So tún wá fẹ́ gbọ́, ìyá mi bàbá mi méjèèjì ti kú sórí pé ń gé sọmọ àlè. Ta ló fẹ́ claim ọmọ àlè? Ta ló fẹ́ pè mí lọ́mọ àlè? Níbo ta ni ọ̀dọ̀ ta lẹ́sì ṣe test ẹ̀jẹ̀ mi? Ọ̀yọ́ ni mí, ojúlówó Ọ̀yọ́ ni mí. Ó dẹ̀ yé mi gan, ó yé mi díẹ̀ torí pé mò ń jáde, mo dẹ̀ ń ríta. Táwa náà bá ń pariwo tá à ń defend Ọ̀yọ́, àwa ń kiri ni jáde ni wá. À ń di ọ̀tá àwọn kan, ó sì ń affect lọ síwájú wa. Wàláì. Ṣùgbọ́n kò yé wọn ni, kì í ṣe pé à ń bá ìlú kan jà tàbí bí bọ́bà kan jà. Bí mo ṣe rò pé ó yẹ kó rí ni mo ṣe ń sọ. Kò sí ní tó lè mú mi yẹ̀yẹ́ ìlú mi o, kò sí ní tó lè mú mi yẹ̀yẹ́ ọba ìlú mi. Ìyẹn sì ní yẹ̀yẹ́ ọba ìlú olú kankan mi ní yẹ̀yẹ́ wọn. Ọba Abímbọ́lá Akeem, àfààyàn ó gbò kó tó wọ̀. Ẹ láṣeyọrí o, ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Gbogbo ohun tí ń bẹ́lẹ̀ gbogbo ẹ̀ ó tún látúnṣe, ó sì tún látúnṣe bí ṣe ń rí yìí, ó sì tún látúnṣe. Wàláì. Mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ alága ọjà, mi ì ní ọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ bàbá yẹn torí pé orí tí ọjọba inú agogo rẹ̀ ní ti wá, ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú agogo rẹ̀ ní ti jáde. Adániwáyé nìkan lọ́mọ bàdí tí lo mọ́sáàjì, aṣọ ọba tí kò ná yanranyanran, tí gbogbo aláàfin bá sì ń jẹ, tí wọ́n bá ń dúró pé àwọn ọ̀sàgbà kò dá yín dúró láti yan oyè àsìpà yín tó jẹ́ ara Ọ̀yọ́mèsì tí ẹ̀yọ̀kan tèmi mọ̀ nù. Alága ọjà wọ́n mọ ibi tí ilẹ̀ alága ọjà mọ̀, wọ́n mọ ibi tó dé. Nígbà àwọn òjòyè wọ́n mọ ibi ilẹ̀ ìsàlẹ̀ Ọ̀yọ́ dé, wọ́n mọ ibi ilẹ̀ ilé dódù wà. Aláàfin, ẹ̀yin náà mọ ibi tí ilé Ọ̀yọ́ wà, ẹ mọ ibi tí ilé Ọ̀yọ́ dé. Ẹyọ̀kan gbogbo àwọn social media tán bá wa dá sí yìí kọ̀ọ̀kan wọn, landlord lẹ́nìkan, tenant lẹ́nìkan. Àwọn wà tí wọ́n jẹ ni o. Alága ọjà ò ní sọ pé ta láàfin báwo. Àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe jọ tó. Ọwọ́ ọ̀fẹ́ tẹ́ ẹ̀nà sí wọn padà. Mo ti sọ̀rọ̀ yẹn rí. Tẹ́ Aláàfin Ọ̀yọ́ ò bá gba alága lọ́balọ́ba, táláàfin Ọ̀yọ́ ò bá gba permanent chairman, táláàfin Ọ̀yọ́ bá ń ṣe ní tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ipò Aláàfin, gbogbo ọba tó yẹ kó tẹríba fáláàfin máa tẹríba fún wọn. Ẹ má béèrè fún respect lọ́wọ́ ọba kankan. Ọba tó bá mọ̀, tó mọ̀ tán, tó mọ̀ tí ń dáláàfin Ọ̀yọ́ fúnra wọn ni wọ́n bùyì fún yín àtọ́lá tó yẹ. Tó gbogbo ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá, ìtàkùn kọ́ni lọ́rùn ayọ̀bẹ, báyé bá kọ́ni lẹ́sẹ̀ ọ̀ká àti ṣe mọ́ ọ lọ. Elédùmarè wọ́n jẹ́ ń tẹnu gbó bí ọwọ́, wọ́n jẹ́ ń fẹsẹ̀ lẹ̀ kí n fẹnu kọ, àtẹ̀sẹ̀ àtẹnu wọ́n jẹ́ ń fi kankan kọ. Àti bá mo ti wà lórí láìfù ní kọ́ọ̀dù oríṣiríṣi ló ti ń wọ orí fóònù mi. Èèmọ̀ táwọn èèyàn fẹ́ sọ, ẹ jẹ́ ń gbọ́.